Ikú dóró, bíkú bá ń gbowó ni àbá fún lówó, bíkú bá ń gbẹran ni àbá ra àgùntàn bọ̀lọ̀jọ̀, bíkú bá ń gba nǹkan míì ni àbá fún un. Ṣùgbọ́n ikú ò gbowó, ikú ò gbobì, ikú ò gbẹran, ikú ò gba nǹkan kan. Ikú máa méyàn re lọ ni. Àmọ̀ràn mi sí gbogbo àwa tí a ṣì wà lókè èèpẹ̀, ẹ jẹ́ ká gbáyé ṣe nǹkan re. Ohun tí a bá ṣe lénìí, ìtàn ni bó dọ̀la. Ẹ máa bá mi ká lọ nínú ìròyìn Yínká Quadri tí mo mú wá fún yín lénìí. Ìròyìn tó burú jáì ni, ẹ máa bá mi ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ ní èní wípé Yínká Quadri ó tẹ̀ sí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ẹ̀yin tí ẹ bá ní Yínká Quadri lórí Instagram, ẹ gbìyànjú láti lọ chẹ́ẹ̀kì ẹ̀. Ó tẹ̀ sí ìtàkùn ayélujára rẹ̀, ó ní pé kí ló ṣẹlẹ̀ o tí àwọn èèyàn tí wọ́n fi máa ń kú báyìí. Àwọn òṣèré orí ìtàgé bí wọ́n ṣe ń kú, ó ní kò yé òun mọ́ o. Ó sọ̀rọ̀ nípa Sisi Quadri pé láìpẹ́ Sisi Quadri ó ṣẹ̀ kú ni o. Ó tún wá sọ̀rọ̀ wípé ọlọ́fà àná òun náà tún ṣe bẹ́ẹ̀, ó tún gbọ̀run lọ. Èèyàn kẹta tí Yínká Quadri tí ó sọ̀rọ̀ nípa ni Adéjùmọ̀kẹ́ Adéròmú. Ó ní pé ọmọ kékeré tó ṣẹ̀ ń bọ̀ ní ayé tiẹ̀, tó jẹ́ pé ó ṣẹ̀ ń grow ní industry, ó dẹ̀ kú báyẹn. Yínká Quadri ó fi ẹ̀hónú rẹ̀ hàn wípé kò tẹ́ òun lọ́rùn bí gbogbo àwọn òṣèré tíátà bí wọ́n ṣe ń kú. Ó ní kò tẹ́ òun lọ́rùn pé kí Ọlọ́run bá òun fòpin sí i, kí ẹnikẹ́ni má ṣe kú rèwerèwe mọ́. Lónìí ìròyìn tí a mú wá fún yín rèé. Ẹ má gbàgbé láti tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ire o, ó tún di ọjọ́ míì, ọjọ́ ire.